Mo kí yín ẹ káàárọ̀ níbi tẹ́ ti ń wò mí. Mo kí yín ẹ káàsán níbi tẹ́ ti ń wò mí. Mo kí yín ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí. Èní ni 29/8/2021. 8/29/2021. Méjèèjì àti yé yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jí wa sáyé, tó jẹ́ kí èní Sunday ṣe ojú wa. Ọpẹ́ ni fún Ọlọ́run aláwùrábí. Mo sì dúpẹ́ fẹ́yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ẹ̀gbọ́n àtàbúrò wa tẹ́ ń wò mí, tẹ́ máa wo fídíò yìí pé kẹ́ bá mi fi ọkàn bá lọ, tẹ́ bá dẹ̀ tẹ́rẹ bá mi share ẹ̀. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nílẹ̀ Yorùbá wa àti káàkiri Nàìjíríà, gbogbo awuyewuye tá à ń gbọ́ àti gbogbo àwọn oníbàjẹ́ tí wọ́n ń pa àwọn ènìyàn kiri bí ẹran ẹ̀. Ọ̀rọ̀ yìí ó ti ń kọjá ibi tá a lérò, bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí Ọlọ́run fi ìran hàn tó wá sórí tán jáde síta tán túyáyá tán fi ìran tọ́lọ́run fi hàn wọ́n tán fi hàn, gbogbo wọn náà ti rí gbogbo ohun tó ń bọ̀. Àmọ́ àwọn tí wọn ò gbà, tí wọn ò dẹ̀ mọ̀, mo fẹ́ yé ká fi àsìkò yéra wa pé tẹ́ ẹ̀ bá tí ẹ̀ gba ìran gbọ́, tẹ́ ẹ̀ gba wòlíì gbọ́, ẹ ṣáà ń rí ohun tó ń ṣẹlẹ̀. Ẹ rí ti Plateau State last week, ẹ rí ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ẹ rí ohun tó ń ṣẹlẹ̀. Kaduna, Kano, ẹ rí ohun tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ wá sí Middle Belt níbí, ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀. East, ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀dọ̀ wa West náà, ẹ rí ohun tó ń ṣẹlẹ̀. Ẹ rí gbogbo àwọn tó ń gbé, tó ń gba ransom. Ẹ rí àwọn tí wọ́n ń pa. Lọ́dọ̀ wa ń bí by last week, ẹ rí ohun tó ṣẹlẹ̀ sí woman UK base tí wọ́n pa sí Guru Maraji lójú àwọn ọmọ ẹ̀ méjèèjì. Ó ṣojú yín àbí kò ṣojú yín? Ẹ rí ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ẹni kan ló mọ̀ ọ́. Ẹni tí ọ̀rọ̀ yìí kàn òun ló mọ̀. Àmọ́ dẹ̀ fẹ́ kó yé yín. Àwọn ìyá wa ẹni púpọ̀ ṣe nínú ọ̀rọ̀ ìlú wa yìí o. Bẹ́ ṣe dákẹ́ kò dáa o. Nítorí pé ẹ̀yin lọ́lọ́run fún wa gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́. Ikú tó bá ń pojú gba ẹni, òwe ló ń pa fún ni. Ta ló wù kí òpó ilé ẹ̀ kó dẹ̀ yẹ̀ lọ́jọ́ àìpé? Ẹ wo obìnrin UK base yẹn ń sìn, nínú ilé wọn ń sìn, ṣé inú wọn máa dùn ni? Inú wọn ò lè dùn o. Àbí? Ta ló tún mẹ́ni tó máa kàn? Ìgbà tá à ń sọ̀rọ̀ Professor Aborode àbí Dr. Aborode níbí tí Sunday Igboho bàbá wa tó ń pariwo ẹ̀, gbogbo àròpọ̀ à ń ṣeré. Tóbìnrin ó lépo yẹn ń gbọ́ ní Bàràpá, àròpọ̀ ń ṣeré. Ó mà ti ń kárí ìsìn. Ó mà ti ń kárí ẹ̀yin ìyá wa. Mo bẹ̀ yín, ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí o. Kò ń ṣe àwọn bàbá wa o. Nítorí pé àwọn bàbá wa kan tó wà lókè, ọ̀rọ̀ wọn ò yé wa mọ́. Àwọn bàbá wa kan tó wà lókè, ọ̀rọ̀ ìlú yìí, ọ̀rọ̀ àwa, kò yé, ọ̀rọ̀ wọn ò yé wa. Torí pé ibi tá à ń lọ ò yé wa mọ́. Àmọ́ ẹ̀yin ìyá wa, ẹ túyáyá, ẹ túyàyà, ẹ jáde, ẹ kóra yín, ẹ jáde. Ẹ fẹ̀hónú hàn, ẹ já ewé lọ́wọ́, ẹ jẹ́ kí àjọ àgbáyé rí yín, ẹ pariwo ìbòsí o, ẹ pariwo ìjọba yìí ò dáa, ẹ pariwo pé à ń lọ pé Yorùbá nation là ń fẹ́, ẹ pariwo Yorùbá nation káàkiri àgbáyé. Gbogbo ẹ̀yin obìnrin wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ìyálájé, ẹ̀yin ìyálọ́jà, ẹ̀yin ìyálóde, ẹ̀yin alásàlátù nínú ìsìláàmù, ẹ̀yin obìnrin rere nínú kìrìsìtẹ́nì, gbogbo yín, ẹ̀yin ìyá Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́, ẹ jáde. Àsìkò sẹ́tímẹ̀ǹtì kọ́ la wà yìí. Àsìkò tá à ń takora wa kọ́ la wà yìí.
àsìkò tá à ń fẹ̀sìn jà láàrin ara wa ńlẹ̀ Yorùbá kọ́ la wà, àwa ò kì í ṣe jàgídíjàgan. Yorùbá láti ilẹ̀ tí mo ti mọ Yorùbá, ibi tèmi ti jáde, ìyá tèmi inú mùsùlùmí ló ti jáde, bàbá tèmi inú kírísítẹ̀nì ló ti jáde. Mo ṣe mùsùlùmí, mo ṣe kìrìsìtẹ́nì, gbogbo ẹ̀ ni mo ṣe pọ̀. Wọn ò kọ́ mi pé ká máa bára wa jà, wọn ò kọ́ wa pé ká máa ṣe jàgídíjàgan síra wa. Tí wọ́n bá ń ṣe léyá, à á lọ jẹun léyá lọ́dọ̀ àwọn kan. Tá bá ń ṣe kérésìmesì, wọ́n wá jẹun kérésìmesì lọ́dọ̀ àwọn kan. Yorùbá ló nífẹ̀ẹ́, Yorùbá ló làṣà. Ẹ jáde ẹ̀yin ìyá wa, ohun tó ń ṣẹlẹ̀ sí wa ó mà ti lé gbogbo àwọn ènìyàn wa lóko. Ebi mà ti ń pa wá, gàrí mà ti wọ́n, iṣu mà ti wọ́n, ráìsì mà ti wọ́n. Ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ṣé kò tó rò ni? Ṣó dìgbà tí gbogbo kìíní bá di pé ẹ̀yin ìyá wa, aburú ò ní ṣẹlẹ̀ o. Bó tilẹ̀ jẹ́ pé ìlérí Ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀, mo ti wá síbí wá sọ already tẹ́lẹ̀. Àmọ́ prevention is better than cure. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin ìyá wa, ó yẹ àmójútó ká mójútó ọ̀rọ̀ yìí kó tó di pé ó di ńlá mọ́ wa lọ́wọ́. Ó ti ń di ńlá bọ̀ o. Ọ̀rọ̀ yìí ti ń di ńlá bọ̀ o. Ọ̀rọ̀ yìí ti ń di ńlá bọ̀. Ẹ má gbẹ́kẹ̀lé àwọn ọba wa o. Wọn ò sí lọ́dọ̀ wa o. Ẹ má gbẹ́kẹ̀lé àwọn ìjòyè. Wọn ò sí lọ́dọ̀ wa o. Gbogbo wọn ló ti ra nǹkan tán máa fi fò ńgbà tí wàhálà ẹ bá dé. Wọ́n mọ̀ pé wàhálà ń bọ̀ o. Àmọ́ ẹ̀yin ẹ tètè máa pariwo. Ẹ tètè máa pariwo. Ẹ wọ Ọba Ọ̀fà, ó mà ti ra private jet tiẹ̀ lóṣù tó kọjá. Ẹ wo gbogbo àwọn ọba ẹ̀ mà ló ti ní private jet tiwọn. Ọba Olúwo ó lọ sábà àwọn náà tí ń sìn, òun náà fẹ́ gba private jet tiẹ̀. Mo bẹ̀ yín ẹ̀yin ìyá wa, mo bẹ̀ yín ẹ̀yin ìyá wa. Gbogbo àwọn olórí wa tí à ń kígbe bàbá o, bàbá o, bàbá o, wọn ń ṣe bàbá o. Gbogbo wọn ló máa fò ńgbà tí wàhálà ẹ bá dé o. Gbogbo wọn ló ti ra nǹkan tán máa fi fò. Ẹ wò gbà tí wọ́n lọ síbi wedding Arábí, aṣíwájú wa tán lọ sí wedding ọmọ ẹ̀. Ẹ wo jẹ́ẹ̀tì tí wọ́n kó lọ, kẹ́ lè mọ̀ pé Ọ̀yọ́ la wà. Kẹ́ lè mọ̀ pé Yorùbá we are doomed. Kẹ́ lè mọ̀ pé Yorùbá tá a bá tètè, àwọn pípù tá a rò pé bí bàbá ò máa báṣẹ́ rẹ̀ lọ, bàbá ò máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ òṣìwò, gbàgbé àwọn bàbá. Gbogbo àwọn bàbá yìí náà ti plan ara wọn, gbogbo wọn ló ní plan B. Ǹjẹ́ ẹ̀yin ní plan B? Ẹ̀yin ìyá mi ṣe ní plan B? Ẹ̀yin bàbá mi ṣe ní plan B? Ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò mi ṣẹ́yìn ní plan B? Ṣé gbogbo wa la lè fò lẹ́ẹ̀kan náà? Ṣé gbogbo wa la ní fìsà? Ṣé gbogbo wa la ní fìsà tá a máa fi fò? Ẹlòmíì ò máa ní passport inú wa tóbi kó máa ní fìsà. Mo máa bẹ̀ yín, nígbà tí wàhálà ẹ bá dé, àwọn ọba máa fò, àwọn ìjòyè máa fò. Torí nígbà tí ọba bá gbé jẹ́ẹ̀tì ẹ̀, ṣé ó máa dá nìkan fò? Á pe èsà oyè, á pe ọ̀tún, á pe apènà, á pe aṣípa, á pe àwòrò, á pe balógun, gbogbo wọn, á pe ìyálòde gan, ìyálòde á tẹ̀lé. Wọn á kóra, wọn á mú ìyàwó ẹ̀ dání torí àwọn ọmọ wọn ibi ìlú òyìnbó ni gbogbo wọn wà. Wọn á kàn mú lórí dání. Bẹ́ẹ̀ ni, á mú lórí dání. Ọba Ọ̀yọ́ nìkan ni mo mọ̀ bí gbogbo ìyàwó ẹ̀ máa gbanú jẹ́ẹ̀tì àbí àwọn èsà oyè bí kò ní lè kó wọn dání. Àmọ́ Ọba Ifẹ̀ Ọ̀yọ́ kan ló ní, ó máa ráyè mú dání pẹ̀lú àwọn ìjòyè, á kó wọn dání, ó kó wọn sá lọ nìyẹn. Mi ò rí wọn fín o, bẹ́ẹ̀ mo ń sọ nǹkan tán ní táwọn gan dẹ̀ mọ̀ pé wọ́n ní táwọn lè wá jáde pé kò rí bẹ́ẹ̀. Mi ò bú wọn torí pé àwọn kò yé wa bí wọ́n sùn ní o, bí àwọn wò pé kò lè ṣẹlẹ̀ ní o. Àmọ́ ó máa ṣẹlẹ̀ ẹ̀yin ìyá wa. Ẹ tètè kóra yín jáde, ẹ túyáyá, àìtúyàyà, ẹ pariwo ìbò sí o, ẹ kéwé dání, ẹ kígbe Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́. Wọ́n ti pa gbogbo àwọn bàbá wa lẹ́nu mọ́ o. Wọn ò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ mọ́. Tí wọ́n bá jáde sí tán fẹ̀hónú wọn máa gbé wọn ni. Ẹ̀yin lè jáde sìn. Ẹ̀yin lóbìnrin rere, ẹ jáde kí àjọ àgbáyé rí yín. Ẹ jáde kí wọ́n rí yín ní ìwòwò, kò ń ṣe gbogbo ìwòwò yín ni mò ń sọ o. Kí wọ́n rí yín pé ẹ̀yin ìyá wa ti jáde. Tẹ́ bá dẹ̀ ti jáde, gbogbo àgbáyé máa dá sí. Ẹ jọ̀wọ́ ẹ jáde. Yorùbá nation ni o, Yorùbá nation ni o. Oòduà gbè wá, Ọlọ́run á dúró tì wá. Àbòsí olókun àbòsí lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ ń tajà, Ọlọ́run á bùkún yín o. Ajé á máa wọgbá o. Ẹ̀yin oníṣẹ́ ọba, ọ̀ká ọba àdábà ò ní ṣá yín lẹ́sẹ̀. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ máa rí tajé ṣe o. Ó dàbọ̀.